mo fẹ́ sọ àṣírí kan fún yín. Opportunity kẹta lélẹ́yìí o, the last one dẹ̀ lélẹ́yìí. Lèmi ṣe máa ń pariwo pé àní parun torí ń tọ́ta tò sílẹ̀. Ẹ fẹ́ mọ iye wọn bọ́dún tó kù àti ò bá ń ṣe pẹ́pẹ́lẹpẹ́ Ọlọ́run ó ti tàn. Ṣé bẹ́ẹ̀ gbọ́n tọ́mọkùnrin yẹn sọ ó tún sọ títí ó sọ di genocide. Ẹ lọ gbọ́ dáadáa díẹ̀ nú ẹ lẹ gbọ́ yẹn. Ẹlẹ́ẹ̀kẹta lélẹ̀ ṣẹ́rí foundation tó máa ń gbẹ́ fún ìlú láti gbé ìlú lé lórí kógo ìlú yẹn lè máa tàn lọ. Ṣẹ́rí foundation yẹn ẹlẹ́ẹ̀kẹta la tún fẹ́ gbẹ́ yìí tọ́lọ́run ti bá wa gbẹ́ yìí tó ti bá wa gbé jókòó pẹ̀lú blueprint wa tó ti bá wa gbé jókòó pẹ̀lú sovereignty àti nationhood wa tó dá padà fún wa tó yẹ ká máa yàn lọ ní gbogbo gbà. Mo máa ń sọ ní gbogbo ìgbà tí mò ń fẹ́ lọ́dọ̀ ọmọ Yorùbá ni pé ká máa yan Ọlọ́run, ká má gbàgbé oore tọ́lọ́run ṣe fún wa, ká máa rántí gbogbo ìgbà pé Ọlọ́run ó ṣàánú àánú ẹ̀dó títí láéláé inú ayé wa ni. Tí ò bá ṣe pé ọpẹ́lọpẹ́ àánú Ọlọ́run ni wọ́n fẹ́ pa ìran ara wọn run láì ṣe ìran Yorùbá ni. Ṣé wọn ò ní agenda láti pa ìran ara wọn láì ṣe Yorùbá ló ṣe pé ní gbogbo owó tí wọ́n bá pín 500 nínú gbogbo 1000 10 kó fáwọn tó kù ní àwọn tí ò ṣiṣẹ́ sí. Ẹ wá fẹ́ pa o Ọlọ́run ti ṣẹ́gun fún wa, ó ti ṣẹ́gun ilé fún wa. Ẹlẹ́ẹ̀kẹta lélẹ̀ máa sọ fún bó ṣe jẹ́ lẹ́ẹ̀kẹta. Àkọ́kọ́ ni tàwọn baba ńlá wa léyìí tá a lè mọ ìtàn wọn tá a lè research láti mọ̀ tán wọn torí Ọlọ́run nìkan ló mọ ìbẹ̀rẹ̀ oníkálukú, òun ló mọ ìbẹ̀rẹ̀ ìran gbogbo, òun ló mọ iye ìran tó ti wá sáyé yìí, òun ló mọ iye civilization tó ti wá sórí ilẹ̀ alààyè yìí, òun ló mọ iye ẹ̀dá tó ti gbé lórí ilẹ̀ alààyè, bọ́n ṣe gbé bọ́n ṣe ṣe bọ́n ṣe mọ̀, òun nìkan ló mọ̀. Ọlọ́run nìkan ló mọ̀, òun ló ṣe ń jẹ́ èmi ni. Ní ètà a lè mọ̀ ní ìtàn ní àwọn ti bàbá wa bàbá ńlá wa forefathers wa. Ṣé bẹ́ẹ̀ gbọ́ pé ògo Ọlọ́run ti búyọ̀ ní gidi nínú ayé wọn táwọn oní ti bí fi dé. Ṣé gbọ́ nǹkan tí Macaulay sọ? Ó lóun ò rí olè, òun ò rí ẹni tó ń tọrọ beggars ní continent of Africa ní ọ̀dọ̀ Yorùbá ìpàápàá jùlọ. Ṣé ẹ mọ ògo tó wà nínú ìlú tán máa sọ pé àwọn ò rí olè, àwọn ò dẹ̀ rí ẹni tó ń tọrọ nǹkan? Ṣé ẹ mọ nǹkan tó túmọ̀ sí ṣá? Ẹ jẹ́ tún bá mi wò dáadáa, ẹ jọ̀ọ́ ẹ bá mi wò dáadáa. Kò sí olè, kò sẹ́ni tó ń tọrọ nǹkan. Ẹ wo orúgbé ayé yẹn, ẹ imagine, ẹ tẹ visualize ẹ pé kò sólè kò sẹ́ni tó ń tọrọ nǹkan. Ẹ wo ibi tí ògo yẹn dé. Ẹ wá rí nǹkan ṣe. Ṣé gbọ́ tó ní àwọn máa replace? Ṣé wọ́n replace ní gbogbo so-called àwọn olórí, most of them l'Africa wọ́n di beggars níbi tí wọ́n ti rí beggar, gbogbo wọn sọ olórí wọn di beggars. Ẹ lọ́run àánú, ẹ jọ̀ọ́ ṣé wọ́n replace àbí wọ́n replace? Ṣé wọ́n replace àbí wọ́n replace? Wọ́n wá di beggar lórí oore tọ́lọ́run ṣe fún wọn, lórí ọrọ̀ ọlá tán jókòó lé lórí. Wọ́n tún sọ wọ́n da tọrọ ibi tí wọ́n ò ti rí àwọn tó ń tọrọ o, tí wọ́n ò ti rólé o, wọ́n wá sọ wọ́n di baba ńlá kú olè. Àbí kí lorúkọ olè fẹ́ pé àwọn politicians yín tó ń jí owó aráàlú, tó ń gbé owó aráàlú lódindi, wọ́n ń pera wọn ní bílíọ̀nù àìjọ iṣẹ́ wo náà ṣe? Àwọn rádaràdá ta ni wọ́n? Àwọn kò níran. Wọ́n kàn déédéé wọ́n máa pera wọn lórúkọ bílíọ̀nù àkíní kan nílùú wo níbo? Ẹ jọ̀ọ́ ṣé wọ́n replace wọn pẹ̀lú olè níbi tí wọ́n ti rí beggars? Wọ́n sọ gbogbo olórí wọn, most of them the beggars. Níbi tí wọ́n ti rólè, wọ́n sọ gbogbo olórí àtàwọn politicians wọn dólè. Ẹ jọ̀ọ́ ṣé wọ́n replace? Ẹ wá wo orú ògo ọ̀rọ̀ ọlá tọ́lọ́run ṣe fáwọn baba ńlá wa ń gbà yẹn. Àwọn amúnisìn yìí dé o, àfìgbà tán collapse foundation nìyẹn o. Wọ́n collapse pẹ̀lú disunity, divide and rule, division of class, domination and control, selfish interest. Láti sọ wípé èmi ni ìwọ ni, èmi ni ọba tó dáa jù, èmi ni olówó tó dáa jù, èmi ni mo lójú. Wọ́n wá kọ́ wọn kọ̀kúkọ̀ kọ́ máa ta ẹ̀jẹ̀ wọn sóko ẹrú.
wọ́n ń ta ẹ̀jẹ̀ wọn bí ẹrú. Wọ́n ń gbowó lọ́wọ́ ọ̀tá, wọ́n ń ta àwọn èèyàn wọn. irony of it dẹ̀ ni pé ọ̀dọ́ náà máa tajú. Àwọn tẹ́ pé wọ́n máa wo àwọn tó ń rà, wọ́n máa wò wọ́n dáadáa. Ṣé bẹ́ẹ̀ máa rí wọn tó bá náà ń ṣe slave market, wọ́n á wò wọ́n. Ọ̀dọ́ náà tajú. Ṣé mo ti ẹ̀rọ arúgbó? Bóyá arúgbó mélòó kan máa wà ṣá, mi ò lè sọ. Bọ̀ ọ̀dọ́ ni, ọ̀dọ́ náà tà. Àwọn náà jẹ́ kán kó gbogbo ọ̀dọ́ wọn tó dáa tó strong kúrò, kán tó wá bounce lé wọn lórí. Ṣé mọ̀ pọ́n ṣe slave trade ní tẹ́lẹ̀? Wọ́n wá kúkú bọ́ sí slavery fún wọn. Wọ́n ń ṣe òwò oko ẹrú ni, wọ́n wá sàwọn gangan dẹrú. Gbà tán rí i pé yes, wọ́n ti kó gbogbo ògo wọn kúrò. Wọ́n ti ta ògo wọn. Ṣẹ́rí nǹkan táwọn baba ńlá wa fi collapse foundation àkọ́kọ́. Wọ́n ta ògo wọn, wọ́n ta lọ sílẹ̀ àjèjì. Ṣé bẹ́ẹ̀ rí báwọn yẹn ṣe lọ lo ògo wọn fún àwọn amúnisìn láti develop ìlú wọn? Àbẹ́ ẹ̀ mọ̀ pé lẹ́yìn sweat àtẹ̀jẹ́ àwọn ẹrú tán kó lọ, náà fi ń pera wọn lólówó lénìí, náà fi ń pera wọn ní develop lénìí. Ẹ lọ research ẹ lọ wá ìtàn ẹ̀. Ṣé rí àwọn baba ńlá, ṣé rí bọ́n ṣe ta ògo dànù? Ṣé rí bọ́n ṣe ta ògo àwọn ọ̀dọ́ wọn dànù? Nígbà tán dẹ̀ ti ta ògo wọn dànù, ẹ jọ ṣé foundation ò ní collapse? Ṣé kò ní collapse? Ó máa collapse. Ó ti tàn, wọ́n ti kó lọ. Àbí àwọn tó kù, kí ló kù? The same thing náà ṣe ń sìn. Gbogbo àwọn tó dáa wàá máa gbọ́ jápájápá. So that wọ́n á lè kó àwọn tó ń pè ní agbèrò, ọmọ ọ̀tá, tọ́ọ̀gì, ayáda assassin, gbogbo wọn á lè kó wọn sílẹ̀. Kí làwọn yẹn mọ̀ ẹ jọ? Kí ni wọ́n fẹ́, kí ni wọ́n á máa ṣe gànràngànràn? Àwọn yẹn náà máa kó lẹ̀ pé ó yá, ẹ̀yin ni kẹ́ wà ní ipò. Arrangement tí mo sọ fún yín, àwọn yẹn náà máa fi síbẹ̀. Àwọn náà dẹ̀ máa ṣe rádaràda gàtìgàtì, wọ́n á máa parọ́, wọ́n á máa ṣe. Ṣebí irú wọn náà ni Ṣèyí Mákindé àtàwọn tó ń pè wọn ní governors ní tó wà nílẹ̀ Yorùbá tó ń encroach on it, tó ń commit terrorism. Ẹ rí ìran wò, ẹ tí mọ nǹkan tẹ̀ ń ṣe o, ẹ máa tó ríran wò. Ṣé rí i pé First Foundation ó ti já? Ṣé ó ti yé wa dáadáa? Ọlọ́run bá tún ṣàánú, ló bá tún ní òkè ìgbà tó tún di dídé ìgbà kan, dédé àsìkò kan, ló bá tún gbé ọmọ Yorùbá dìde. Ó yá, ẹ lọ tún build the second foundation. Òun ni ìgbà táwọn bàbá wó lọ́wọ́. Wọ́n tún build second foundation. Ṣùgbọ́n àwọn ò fura. Wọn ò fura sáwọn ará bí. Wọ́n finú tọ̀ wọ́n. Yorùbá ní wọ́n finú wénú wọ́n jẹ́wọ́. Bóyá ìṣẹ̀lẹ̀ náà sí bàbá nìyẹn o, bàbá wó lọ́wọ́, wọ́n finú wénú ni o. Ó yé mi tí mo sọ. Bàbá náà bá tún build the foundation yìí. Náà gbé jókòó. Àwọn ará bí ní ẹ gbà wá lọ́wọ́ àwọn Yorùbá yìí o. Kí ló dé? Ẹ wo eré tó ń sá, ẹ wo bọ́n ṣe ti lọ, bọ́n ṣe ṣe. Wọ́n dà níyàn ni, wọ́n pinnu níṣẹ́ pé Yorùbá ò ní jókòó sórí ìjókòó olórí Nàìjíríà. Náà bá wò pé ti bàbá yìí àwọn ò ní gbà fún. Kí náà tún ṣe? Náà bá tún bẹ̀rẹ̀ classical divide and rule náà ṣe. Classical one, domination and control deceit. Náà bá gbé kalẹ̀. Ẹ lọ research ẹ̀. Náà bá tún collapse foundation kejì. Wọ́n ṣe títí débi pé gbogbo iṣẹ́ tí bàbá yẹn ṣe ní dáadáa fúnra yòó. Ẹ má bínú. So ṣẹ́rí, wọ́n tún collapse the second foundation fọ́mọ Yorùbá. Ẹ wá imagine, mo fẹ́ ká tiẹ̀ fojú wonú nǹkan kan náà. Ipe ìgbà tí Rumakọ́lì yẹn sọ wípé ìran Áfíríkà pàápàá jùlọ Yorùbá, àwọn òrólé àwọn ò rí beggars. Ẹ imagine níbi tí Ọlọ́run ti gbé wa dé. Ẹ lè imagine ká pé ó wà dé sìn. Ẹ jọ ipò wo làbá wà? Torí àwọn tẹ́ ń pè ní olórí ń sìn pé super wọn ò tí ì ní nǹkan tí àwọn baba ńlá wa nígbà yẹn. Wọn ò tí ì ní. So ipò wo làbá wà ń sìn? Ká pé wọ́n tún jẹ́ kí second foundation tó dúró, ètí bàbá wo lọ́wọ́ ń ṣe,
ẹjọ́ ń bó làbá wà sí ẹ máa fojú inú wo ni o ṣe mọ̀ pé tí bàbá owó lọ́wọ́ ṣe ń gbà yẹn kán tó ṣe yẹn kò tí ì sí Singapore gan ò tí ì rọ́wọ́ mú o Dubai tí gbogbo yín lọ tẹ̀ ń pariwo kò tí ì sí o ó wà o ṣùgbọ́n kò sí ní level tó wà ní mo mìíràn ní àìmọye ìlú bẹ́ẹ̀ àwọn ìlú tí ò tún wá ní resources gan àwọn gan tún gbérí sókè nínú wọn ní Singapore ẹ wá lè imagine oore tọ́lọ̀ ń ṣe fáwọn ọmọ Yorùbá tí ò ní òǹkà mo máa ń sọ mo tún máa ń tún sọ o gbogbo ibi táwọn amúnisìn tán kó pọ̀ tán pè Nàìjíríà kò sí ẹnikẹ́ni níbẹ̀ tó gbọ́dọ̀ pé rẹ̀ pé òun pọ̀ o kò sí níbi tọ́lọ̀ ń ṣoore fún oníkálukú kankan jù kan lọ ni ẹ wá wo ohun tó ń ṣẹlẹ̀ kọ́lọ́n tó wá ṣàánú àwọn ọmọ Yorùbá ipò orílẹ̀-èdè wa òun ti dá padà fún wa ṣé kò yẹ ká defend ẹ̀ pàápàá jùlọ ẹ̀yin ọ̀dọ́ ṣàrẹ́bọ́n tún ṣe collapse foundation kejì o ìkejì ṣẹ́tírí tàkọ́kọ́ ti yé yín o ti kejì yé yín ẹ lọ research ẹ rí bẹ́ẹ̀ ẹ mọ̀ pé kò sí ètò Ọlọ́run ní kí n sọ fún yín tẹ́ ẹ bá bẹ́ẹ̀ o ẹ lọ wò ẹ bá ṣẹ́tírí pé gbogbo ẹ̀ ti wá wó báyìí wọ́n ti rò wípé ó ti tán finally àwọn ti padà get àwọn ará bíi àwọn ti padà sọ wọ́n di dáadáa àwọn ti padà wọ́n ti ṣoríire wọ́n ti rógo wọn lò ká má sọ mí kẹ́ mọyé mọ Yorùbá tó kú sí desert tó kú sórí omi tó rán fẹ́ kó lè dá fáwọn ṣé mọyé ọmọ Yorùbá tó ń jìyà ní àgbáyé tó jẹ́ pé iṣẹ́ tó ń ṣe in fact kò ṣe sọ ẹ̀yin kan dẹ̀ ń pera yín lọ́ba ẹ fọ́ nìgan o ẹ̀ ń pera yín lọ́ba Yorùbá àbí kò burú ẹ̀yin ọ̀dọ́ wa ṣe ti rí wáì tó ṣe jẹ́ pé dandan ni kẹ́ ẹ̀ defend sovereignty ilẹ̀ Yorùbá dandan ni kẹ́ ẹ̀ defend blueprint tọ́lọ́ ń gbé fún wa torí foundation kẹta ni ṣó ti yé yín bó ṣe jẹ́ kẹta final nìyí o final bẹ́ẹ̀ ni mo sọ fún yín ṣẹ́yìn náà ti ń gbọ́ fìrífìrí táwọn ọ̀tá tó lẹ̀ ṣe ti rí ṣe ti gbọ́ ẹ tún lọ gbọ́ dáadáa kẹ́ ẹ ronú àròjinlẹ̀ lé lórí kẹ́ ẹ bá mọ tí ọ̀tá ń gbèrò tọ́ta fẹ́ ṣe tọ́lọ́hun ò gbà fún wọn tó ní ó yá òun ti dá sovereignty wa padà òun ti dá nationhood wa padà òun dá gbogbo orí wa padà tògo wa ká ṣe láti máa yan Ọlọ́run ká máa sìn ká máa dúpẹ́ ká dẹ̀ defend tó fún wa ká protect ẹ̀ which is sovereignty wa tá a gbọ́dọ̀ gba ẹnikẹ́ni láyè láti fi rádaràdà rẹ̀ kankan rá wa lára mọ́ láti fẹnu sórí burúkú ọ̀rọ̀ nípa sovereignty wa ṣe ti rí ìdí tá a ṣe ń láti protect ẹ̀ ìkẹta leléyìí o eléyìí ò dẹ̀ ní collapse ó máa wà till end of time ni pẹ̀lú àtìlẹ́yìn Ọlọ́run kò ní collapse o láíláí collapse kẹ̀ ìran wa ò ní parun sẹ́ẹ̀ mo ń sọ fún yín mo tún sọ ìran wa ò ní parun ṣe rí Ọlọ́run tó ṣoore fún wa ẹja àdìde ẹja defend ká dẹ̀ protect sovereignty wa àti blueprint Ọlọ́run gbélé wa lọ́wọ́ à ń láti build unity o láàrin ọmọ Yorùbá àwa tó bá jẹ́ IYP tó kù náà ni ṣẹ́rí àwa yẹn ẹyọkan ni wa a máa di ẹyọkan tí pin kò lè wá àárín wa láíláí torí ẹnikẹ́ni ò tún ṣe divide and rule mọ́ láàrin wa gbogbo nǹkan lò pátá tán rò pé àwọn fi gbé àwọn foundation àkọ́kọ́ àti kejì wálẹ̀ láíláí kò lè ṣẹlẹ̀ kò tún ní ṣẹlẹ̀ mọ́ àwọn Ọlọ́run ti fi òótọ́ mọ̀ wá àti know the truth ó ti set us free kò tún sí divide and rule mọ́ láíláí ní gba àwọn ọ̀tá anulé yìí àwọn alábòde ọ̀dàlẹ̀ àwọn Judas àárín wa kò sáyè àwọn ò rí ibi tí wọ́n máa germinate tí wọ́n máa rò pé àwọn máa ṣorí burúkú sí kì í ṣàárín ọmọ Yorùbá mọ́ ìkẹta iṣẹ́ ó máa wà till end of time ni ṣèbí ètò àwọn tó wá ń ṣe divide and rule tó ń ṣe gbogbo ẹ̀ láàrin àwọn olórí burúkú tó ń gbàbọ̀dé yìí ṣe báwọn nílùú tí wọ́n dúró yìí àbí bẹ́ẹ̀ kọ́ ni gbogbo wa ń wá kò sí nǹkan tá a fẹ́ rà ibẹ̀ náà ni a máa lọ ra ilé a máa ra yẹn àwa ni àwọn Africans pàápàá jùlọ àwọn ọmọ Yorùbá ni mo máa ń rí pé tẹ bá máa travel ní airport ẹ máa wo size suitcase ẹ tún máa wo ni pé ṣé size suitcase eléyìí tún wà
níbo náà ti ń rí níbo náà ti ń rà á dẹ́rù nígbà tó kúkú sí nǹkan tá à ń produce ní ilẹ̀ ọ̀dọ̀ wa bọ̀tọ̀ Ọlọ́run ti wá ṣe ìyanu fún àwọn ọmọ Yorùbá ṣé kò yẹ ká defend ẹ̀ pé nísìnyí a lè produce nǹkan fúnra wa ẹ jẹ́ àdìde o a gbọ́dọ̀ gba divide and rule mọ́ a gbọ́dọ̀ gba division of class mọ́ a gbọ́dọ̀ gba domination and control mọ́ a gbọ́dọ̀ gba irọ́ mọ́ láíláíláí kọ́ máa tán kọ́ máa forí kan gbára kọ́ máa tán àwọn èèyàn kọ́ máa da orí wọn rú a ní gba òṣìṣẹ́ mọ́ o a tún gba oko ẹrú mọ́ láíláíláí mo máa ń sọ mo tún máa ń tún sọ ṣé ẹ ti rí nǹkan tí mo máa ń sọ fún yín pé a ní kó lóko ẹrú kan ká tún bọ́ sóko ẹrú mi ṣé mọ̀ pé tá a bá tún bọ́ sí Ọlọ́run tiẹ̀ ṣàánú fún wa ká pé mo kàn fún pé kẹ́ imagine ni o ká pé èèyàn lọ bọ́ sọ́wọ́ àwọn olórí burúkú kan tó ń pera wọn pé kò sí báwọn ṣe jẹ́ ṣe rí pé oko ẹrú mi ni ṣe rí pọ́n ti ta àwọn èèyàn fún àwọn wọ́n máa tà wọ́n fáwọn òṣèlú kẹ̀rẹ́ illegal arrangement ó ní bó ṣe ń lọ ó ní nǹkan tó máa lò wọ́n fún ṣé báwọn òṣèlú náà wà ń bẹ̀ àwọn olórí burúkú tá a jà fún pé kán wá gba ìjọba kán gbà lọ sọ ṣé báwọn náà sign fún gbogbo orí tó wà nínú ìlú tí kò sí orílẹ̀-èdè kankan tó ṣe lágbàáyé pípò ya ẹ wá máa harvest ọ̀gá wọn ẹ ṣe wọ́n bó ṣe wù wọ́n wọn ò nídìí láti nídìí consent wọn ò nídìí láti fọwọ́ sí ta ni wọ́n ordinary citizen àbí wọ́n ṣe bọ́ sọ ordinary citizen ta ni wọ́n gbá gbé bí tọ́lọ́ ń dẹ̀ ṣe ìyanu dé lára àwọn tó jókòó orí burúkú náà òun ló kọ́kọ́ ṣẹlẹ̀ sí ó wà ní àwọn tó ṣẹlẹ̀ sí Ọlọ́run tó ní ká máa pariwo ká má dákẹ́ wọ́n wá ń sápamọ́ sọ oríṣiríṣi style náà ń lò ẹ gbogbo style tán bá lò ẹ fúra ọmọ Yorùbá ẹ má gbà wọ́n láàyè lórí GM orí burúkú tán gbélẹ̀ ọmọ Yorùbá kankan kó má gbà o ìwọ tó bá gbà á má mọ o torí apààyàn nìyẹn o ẹ̀sùn apààyàn ni o ọmọ Yorùbá ẹ ṣọ́ra yín àgbẹ̀ Yorùbá ẹ ṣọ́ra yín ẹ má dánwò ẹ má tra àyè ẹ̀sùn apààyàn ni o tó wà ń bẹ̀ nìyẹn o ẹ sá fún wọn o àwọn lórí burúkú tó bá láwọn fẹ́ kó fún yẹn sá fún àwọn lórí burúkú tó ṣe pé mo sọ fún yín pé bàbá wọn tó ń ṣiṣẹ́ fún àṣetá ni irọ́ ṣé àwọn ìpọ́n tún parọ́ ẹ má dáhùn GMO yẹn ó dáa jẹ́ ṣe pé lórí burúkú ni wọ́n àwọn ò ní jẹ nǹkan tó jẹ GMO wọn ò ní jẹ o wọ́n ṣàfẹ́ para wọn run ṣáni ẹ má bá wọn dá sí o ẹ̀yin àgbẹ̀ Yorùbá ẹ má bá wọn dá sí o ìwọ tó bá dẹ̀ ra nǹkan tára fún ẹ̀sìn nǹkan yẹn tètè jùnù ni ẹ jẹ́ àdúró lórí oúnjẹ àwọn bàbá wa tó bá jẹ́ yẹn lókù kára dúró lórí ọwọ́ ara wa ẹ jẹ́ ewédú ẹ̀bà àmàlà fùfú gbogbo ẹ jẹ́ àdúró lé lórí nígbà tẹ́ pé àwa náà la kú gbìn nǹkan wa àdẹ̀ lọ gba síìdì àbí nǹkan lọ́wọ́ ẹnikẹ́ni Ọlọ́run dẹ̀ ti ṣe yánu ẹ gbàgbé Ọlọ́run ló ṣe léèkì ṣe èèyàn àgbẹ̀ Yorùbá Ọlọ́run máa ti ṣoore èyí tó pọ̀ àṣọ ọba tó mọ ìgbẹ̀yìn láti bẹ̀rẹ̀ abájọ nígbà tí mò ń wo blueprint àgbẹ̀ mo ní Ọlọ́run abájọ tó ní ká ṣe báyìí ó ti mọ gbóhun tán ṣe ó ti mọ gbó èrò wọn tó ti dòfo tó ti fail ẹ má jẹ́ àdáòtò ìtọ́lọ́run ṣe fún wa yìí o original gidi confirm gidi reality gidi fact gidi ó ní sovereignty Yorùbá yìí o Democratic Republic of the Yorùbá fact ni o reality ni o confirm ni bẹ́ẹ̀ ni mo sọ fún yín till end of time ni o ṣe wá rí foundation kẹta yìí Ọlọ́run o ẹ má jà fi ṣeré o ẹ jẹ́ àdìde ṣẹtìrì àníyàn wọn èrò wọn o ó ti ń hàn sí yín o ìgbà tèmi ń sọ ìran mi ò ní parun bóyá kò yé yín ẹ̀rí oríṣiríṣi lẹ ti ń rí lẹ ti ń gbọ́ o ó ti yẹ kó yé wa ká mọ̀ pé orí lọ́lọ́run ṣe fún aráàánú gbà ní o till end of time ó yẹ káà náà gbé tiwa jókòó àbí ibi tá à ń lọ tí gbogbo á wà káàkiri àbí táwa wà ń bí nsìn ṣe mọ ọdún tán ti gbé kalẹ̀ 1776 ẹ wo ṣẹtiri títí dìsìn ẹ jọ èwo náà jẹ́ kí ọmọ Yorùbá gbé kalẹ̀ di ọdún táwọn tí ń lo tiwọn yìí àwọn dẹ̀ determine pé kí ni táwọn gbé kalẹ̀ yìí lẹ́yìn Ọlọ́run kò sẹ́ni tó lè wo ṣẹtiriṣẹ́ ẹjọ́ táà náà bá gbé tiwa kalẹ̀ tó mọ́mọ́mọ́mọ́ tó wà ń bẹ̀ tán wá ń gbádùn ẹ̀ títí ṣé ó burú jù ẹ jẹ́ àró dáadáa o ẹ dẹ̀ àjẹ́ àṣẹ tó tọ́
nítorí àwọn ìran wa tó ń bọ̀ torí Ọlọ́run ló fún wa ní opportunity yìí o aráàánú gbà ní o ìlú mélòó ló ń rí foundation kejì foundation kẹta ṣe ìkẹta yìí ní final bẹ́ẹ̀ ni mo sọ fún yín ẹ lọ wò ó èwo ni mo Ọlọ́run ní kí n sọ fún yín tẹ́ ẹ bá bẹ́ẹ̀ ẹ òkè lè dẹ̀ tún ní ẹ̀rí ń sìn tí ò bá yé yín tẹ́lẹ̀ ẹ ṣáà ti rí nǹkan tó lẹ̀ so ẹ ti rí i pé láàrin ọdún mélòó iṣẹ́ parí fún wọn láì ṣe lórí àwọn ọmọ Yorùbá ẹ jẹ́ àwa bá ṣe máa ṣe ní kíákíá tó jẹ́ pé títí end of time oore yẹn ń lọ ni ògo ń wọnú ògo ni oore ń wọnú oore ni ọlá ń wọnú ọlá ni bẹ́ẹ̀ ni ire ń wọnú ire ni o fáwọn ọmọ Yorùbá so ẹ jẹ́ ká fi sọ́kàn bẹ́ẹ̀ this foundation eléyìí gidigba ni pẹ̀lú blueprint Ọlọ́run fún wa foundation eléyìí yóò lè yẹ o kò lè yẹ rárá mo wá fẹ́ kẹ́yìn ọ̀dọ́ wa kẹ́ mọ̀ wọn kan ṣe mọ̀ pé ẹ̀yin ni ẹ́ńjìnì ìlú ẹ̀yin ni ògo ìlú ẹ̀yin ni ọrọ̀ ìlú ṣe bá rí ìlú tí kò gbérí ìlú tó jẹ́ pé ìlú olòṣì ni ẹ lọ wò ẹ wò dáadáa ẹ wo nǹkan tó ń ṣe fáwọn ọ̀dọ́ ẹ wo ipò tí àwọn ọ̀dọ́ ẹ wà ẹ rí i pé translation ipò táwọn ọ̀dọ́ ẹ wà ni translation ipò tí ìlú máa ń wà tẹ́ ẹ bá ti rí ọ̀dọ́ ìlú kan nǹkan tó ń ṣe wọ́n òun náà nílùú yẹn nǹkan tèmi ṣe ń parí tí mo focus orí ọ̀dọ́ nìyẹn torí mo mọ̀ pé ẹ̀yin ni builder ìlú ẹ̀yin ni tó dẹ̀ ṣe jẹ́ pé pẹ̀lú àtìlẹyìn Ọlọ́run gbogbo adelé pátá àti olórí adelé àti gbogbo àwọn ìpínlẹ̀ tó kù àtàwọn tó ń ṣiṣẹ́ gbogbo ọ̀dọ́ ni wọ́n àwọn àgbàlagbà wà behind the scene tó ń ṣe advisers o gbọ́dọ̀ ọ̀dọ́ ni gbogbo wọn tẹ́ bá fẹ́ dìbò contest no gbé gbá ìbò sorry tẹ́ fẹ́ gbé gbá ìbò ẹ lè wá jáde àṣàrúgbó I don't know tí àwa ọmọ IYP tó bá ti gbà yín láàyè kò sí wàhálà ṣùgbọ́n fún èmi Omoa ọ̀dọ́ ni torí èmi tiẹ̀ ní ìgbàgbọ́ nínú àwọn ọ̀dọ́ ọmọ Yorùbá mo ní ìgbàgbọ́ dáadáa nínú wọn mo mọ̀ pọ́mọ ológo ni gbogbo wọn pẹ̀lú gbogbo àwọn tán ti sọ di oríṣiríṣi tó wù wọ́n yìí ṣe ọ kékeré nìyẹn ṣe bọ́lọ́run ni ṣe bóun ló dá wa òun náà dẹ̀ ló sọ pé most of àwọn ọ̀dọ́ tán sọ di nǹkan yìí òun ló fògo sínú ayé wọn òun ló ṣàdúrà fún wọn gbà tó dá wọn táwọn atúnidá ìwà rò pé àwọn tún wọn dá síbi wọn ò lè tún wọn dá síbi irọ́ náà pa lórí ilẹ̀ Yorùbá yìí tọ́lọ́run ṣe fún wa yìí tó fún wa sovereignty ẹ̀ tó fún wa ní nationhood wa padà tá à ń pè ní Democratic Republic of the Yorùbá nísìn tó jẹ́ pé nǹkan náà ni Yorùbá land Yorùbá kingdom Yorùbá nation Yorùbá country Yorùbá yìí náà ẹ wá ròyìn pé ẹ wá mú ọmọ Yorùbá ẹ sọ di ìdàkudà ẹ mú jẹ lọ bẹ́ẹ̀ àbáná ṣe máa ń sọ ó mú jẹ bẹ́ẹ̀ àbí something like that just like that irọ́ lẹ́pa o kò ṣeé ṣe ọba tó ń kó àkólọ padà nírè ọba àjíǹde fún rẹ̀ ẹ máa wòran ẹ rí bó ṣe máa ṣe ìyanu ẹ rí bó ṣe máa ṣe ìyanu nínú ayé àwọn ọmọ tẹ rò pé sọ di nǹkan míì irọ́ lẹ́pa ẹ̀yin ọ̀dọ́ fetí sí mi dáadáa mo fẹ́ kẹ́ ẹ lọ ro àròjinlẹ̀ nǹkan tí mo ń sọ yìí foundation kẹta lélẹ́yìí ó dẹ̀ ní láti dúró tẹ́ pé ìrandíran máa bà àwọn ọmọ yín àwọn ọmọ yín àwọn àwa gbogbo wa pátá gbogbo àwọn ọmọ Yorùbá lágbà lárúgbó lọ́mọdé lọ́kùnrin lóbìnrin tó yẹ pé till end of time ní ògo yẹn máa wà ń bẹ̀. ẹ wo ránṣẹ́ tí orin tó ń ṣẹlẹ̀ káàkiri àgbáyé ṣe ti rí Ọlọ́run gbàdúrà wa ni Ọlọ́run ti wà lẹ́yìn Ọlọ́run dẹ̀ fẹ́ fi ẹ̀rín hàn pé ní tí mú tó ń sọ yìí ẹ wo ẹ̀rí káàkiri ẹ lọ wo ẹ̀rí Ọlọ́run dẹ̀ ti ṣèyanu fún wa nítorí náà mo fẹ́ kí ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀yin ọ̀dọ́ pàápàá jùlọ tó jẹ́ IYP ẹ jẹ́ abéèdè orílẹ̀-èdè wa o ẹ jẹ́ àdàníyàn pé gbogbo aburú tán ti ṣe tẹ́lẹ̀ kò tún àtún ní rí mọ́ láíláí eléyìí odindi ni bí mo ṣe máa ń sọ tó o bá ti jẹ́ Yorùbá Yorùbá first ní lẹ́yìn Ọlọ́run ọ̀rọ̀ wípé ẹ̀yin ọmọ Ìjẹ̀bú ni mí ẹ̀yin ọmọ Ẹ̀gbá ni mí ọmọ Èkó ni mí
ọmọ Ọ̀ṣun ni mí, kò sí tó ń jọ o láíláí. Yorùbá first lẹ́yìn Ọlọ́run. Yorùbá ni ẹ́, gbàgbé ètò kù torí ẹyọ kan ṣoṣo ní gbogbo wa, ìran kan náà ni wa. A dẹ̀ máa look after each other, a máa watch each other's back, a máa make sure pé kankan nu wa ò ṣubú, gbogbo á dúró lórí àpáta ayérayé ni. Pẹ̀lú blueprint yẹn kò sí wàhálà.